هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى؟ ọba àjí olúkà dáhùn dárí gbogbo ìrùsọ́dọ̀ ẹ̀ ìfẹ́ ọkọ̀ tó bá jẹ́ mùsùlùmí láyé gbogbo ìrọ̀ kẹrin ní ìbùkátà ẹ tó kì í bíyá ọ̀dọ́lọ́pọ̀ tàbí ẹ̀sìn tó bá jẹ́ kí ìfèrí láyé ọ̀dọ̀ ẹ̀ náà ní ṣùgbọ́n náà tó ń gbà àgbà wọ́n gẹ́gẹ́ mọ̀ kó gúrùdù tó kójọ sílé tó lè rí kankan lọ́dọ̀ ẹ̀ ọba tó jẹ́ àṣẹ yìí dáadáa nǹkan sọ́dọ̀ ẹ̀ la dúpẹ́ fún ajẹ́ ìgbóhùn nìkan ṣoṣo ní gbogbo láti ìbẹ̀rẹ̀ àti ohun tí a mọ̀ sí apádà pátápátá láyé a sì jẹ́ ìgbà ẹgbẹ́ Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ rẹ̀ ní ìṣọ́wá ẹ̀ ọlọ́pọ̀ wa kí a mọ̀ Muhammad òun àtàwọn ará ilé ìlànà ìwọ̀n sí ọmọ àgbàgbà náà náà àtàwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jẹ́ ní ilé ìgẹ́ àwọn olókàn mímọ́ ọlọ́run ní ṣùgbọ́n máa ó ṣáájá fún ọlọ́pàá Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí wọ́n fi fún ọmọ ìtẹ̀lé tí a dálé ìjọjọ́ ìsán ọjọ́ àjíǹde ọlọ́mọbìnrin àwọn àkàwà pẹ̀lú tí ó rí ìkẹ́ ní ayé gbogbo sáré gbogbo àkíyà èyí tí ó máa jẹ́ ọ̀rọ̀ léde òun náà ní nípa ọ̀rọ̀ ọmọ ìyàwó ní ẹnu ẹ̀ tí a bí ìbébì kan ọlọ́dẹ̀ kádé láyọ̀ ọ̀rọ̀ ma ti tọ́jú Islam ilé lọ káwọn gbàgbé lórí sí àwọn gan lára kí wọ́n ọmọ ni wọ́n kọ́ nìkan gbogbo ń tá kàkálẹ̀ inú ọ̀rọ̀ ọlọ́pàá tó wà lọ́dọ̀ sallallahu alaihi wasallam abáti ká kò ṣe káwọn ohun pé kúlá pé wà nínú ẹ̀ bọ́lá wà nínú ẹ̀ káwọn ohun bẹ́ẹ̀ kálẹ̀ bá fi mọ́ ọ̀nà tí a bá tí àtúnṣe ó fi wà bí tí a rí fúnra wá ní ẹjọ́ òun náà ní kíkọ́ ọmọ lẹ́kọ̀ọ́ léyìí tí ń jẹ́ kí ẹ jèrè ọmọ èyí tó wá jẹ́ nǹkan àkọ́kọ́ ẹ̀bá gbàgbé fún bá wa àti sọ níwájú lọ́rùn nígbà ọmọkọ́lọ̀mọ́ ashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah lára àkídà tàbí láti fi ilẹ̀ sí ọkàn ọmọ ìbẹ̀rẹ̀ ayé nítorí pé àkídà fọ́lọ́run ní máa ń jẹ́ kọ́kẹ́ èèyàn tó rọ̀ bí a bá mọ ọlọ́run ọ̀gá máa ń rọ̀ bí máa rọ̀ òní lè ṣàkọ́ ó jẹ́ ní tó fi lẹ́kọ̀ọ́ jù láyé ṣùgbọ́n àkídà ò bá sí akọ ló máa ṣe ó máa rúlẹ̀ ní wíwò ń pé òun jẹ́ nǹkan láyé náà tó sì jẹ́ nǹkan jẹ́ bí ọ̀rọ̀ lábí fúnra wa èun tó ń wá lẹ́rẹ̀ òun náà rí pé èun kíkí ọwọ́ àtún tí máa ń jẹ́ kí ìgbọ́ràn kó wà fọ́mọ̀ ìsì máa ń jẹ́ kí ọmọ kó ní àwọn yíyè kan lára lẹ́yìn tó jẹ́ kí àwọn èyí tó kúkú rọ̀ àpapọ̀lá máa ń jẹ́ ìjọ bàtàlọ́wọ́ sọ̀rọ̀ fún àdàbà Muhammad sallallahu alaihi wasallam bí i àkùnrin sọ̀dá ila salata tanha 'anil fahsha'i wal munkar wa dhikrullahi akbar ọ̀rọ̀ wọn ní ẹgbẹ́ ìhun ògbèlérí àdábì ọwádọ́dọ̀ títí wá ó ní ìmú tí mo kí ìmú tó fà á mo fi ṣe fún ìjọ àdàbà Muhammad àti gbogbo àwọn ọ̀dọ́ tó ṣáájú ẹ̀ òun náà rí pé yìí ń kọ́ àwọn ọkọ̀ ìwà ìbàjẹ́ fún òní irun tí ó dáa yóò jẹ ìrìnàkó bẹ̀ ọlọ́pàá wá ṣe tọ́mọ ẹ̀bá rí fún pé olùkù ìlúkù yìí di ọ̀rọ̀ bẹ̀rẹ̀ tí wá pé ní àṣàlàyé ṣíṣe ìgbé bá fẹ́ kọ́ mọ́ yóò fi kí náà ló fi bẹ̀rẹ̀ ọgbẹ́rẹ̀ ní bá fẹ́ ṣe abẹ́ bí àbùkátà ẹ̀tọ́ àfẹ́tọ̀ọ̀sẹ̀ táwọn kọ́ wọn nù àwọn adé ní kọfẹ́ ọmọ náà ní ìlú kìkì báwo ni ẹ̀sìn máa ń dúró gbà láti kọ́ wọn láti kí ọmọ náà lẹ́bí pé tó bá dúró báyìí mọ́sálásí
tó kọjú mọ́ kíbla ẹnìkan lójúkọ. Wọ́n jẹ́ kó mọ ọ̀rọ̀ ànábì kan sallallahu alaihi wasallam. Wọ́n ní kéde ànábì sọ̀rọ̀ náà lẹ́tẹ̀lé fún Jibril ní èsì àti Jibril tó bí lọ́rọ̀ mi ní ìmọ̀ àwọn ìsá. Ànábì wọn fi ti kẹ̀lé ìsá àtàkùn ọ̀la àkà àmìnàkà tàwáhù fa ilà ìtẹ́kùn tàwáhù fa ilà ìyàrá ní pẹ̀lú ẹ̀ àìṣe ẹ̀rẹ́ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ pọ̀ wà. Jibril ibi ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ibi ànábì ìlànà ìsá. Ihsan dari lawan kiyu baik begitu beli dada sisi lain dada di kori tamam biwa itu kawa tí ó lọ ọ̀tọ̀ ni a ó gbé kátúra ṣe ká jẹ nǹkan tó dáa ká fún èèyàn ló ń jẹ ká ṣàwọn gẹ́gẹ́ mú tó kàn wọ́n lọ ara ẹ̀ ní ẹ̀ alábi wá fún ìsinmi tó dáa ní tábà á mú ìyá òfin ìsinmi àbí àtàwọn àwọn àhá ká á nà kàkà wà mú. Fa'in lam takun tarahu fa innahu yaraka. Dalam sisi itu seorang berarti bantu menolong orang lain. Kalau besi tu mikir guna, dia semua ada orang itu mikir guna tiga tu tu apa masih bawa. Suwe. Bukan pada sana ni. Sallallahu alaihi wasallam bi'ullah ka'annaka tarahu. Ìgbé sí lọ́wọ́ bí ìfàkùn mú ọlọ́run náà kọ̀ wọ́n gbé báyìí. Bí i ẹni ìpínlẹ̀ ọlọ́run náà, alábọ̀lá pátápátá, wọ́n bá àgbà lẹ́bí ní ìsìnkú bá ṣe gbọ́, ìfúnmọ́ wa, àmàṣọ ọdún sọ́lásí. Àti gbọ́wọ́ iṣẹ́ ni, àti yára wo iṣẹ́ ni, báwo wá ní ọba tó dáwà? Gbé lóòótọ́ fẹ́ gbé lẹ sí ipò bẹ́ẹ̀. Ó ní pé ìrùwẹ̀ gan nílé ìròyìn iṣẹ́ yóò dìbò gan. Kìnnì náà yóò yẹ kó àkọsọ̀tẹ̀ ìpèsè. Ada yang lain dapat terkun tahu, fakir dapat orang. Tuan ini form apa musuh bawa fún gbèsè wọn gbèdé gbèdé bí wọn ṣe ọlọ́run lọ tí ń bá wọn bá ṣe lè ìròyìn tí kò tó yẹ. Láti ẹ̀kọ́ ọmọ fún abẹ́fẹ́ ní ẹ̀ṣẹ̀ wà ní ìròyìn yẹn. Àwọn bọ́ sí nínú ilé kan náà, akájọ́ ní ọ̀la náà, yá fún yàrá iṣẹ́ ń bì, jẹ́ ìyẹn náà ó wá, ǹjẹ́ ó wá ní bàtà sí ẹ̀ ní ìrìrò, ẹ̀fúsẹ́ ìdántúwà lọ́dọ̀ yìí. Tàbí fà á, ìwà ṣe ọ̀rọ̀, kí ló fà á kó ní ilé ìdẹ́gbẹ̀? Ìjẹ́ ọ̀nà láti kọ́ ọmọ bẹ́ẹ̀. Ọba kọ́ ọmọ bẹ́ẹ̀ tí ń lọ bí ìyè ní ẹfọ́ mọ́ kọ́mọ náà kú yè. Ìjọ́ ọ̀fẹ́ kápá fáwọn ọmọ ìrọ̀ kékeré yìí. Kọ́lọ̀ kó gba àlọ́ ìkọ̀ kan wá. Ìjọba bá bọ́ sí nínú nǹkan méjì kan wà tí aláàtì máa pèsè ọ̀pọ̀lọ̀. Nǹkan àkọ́kọ́ ń gbé pàtó lórúkọ kíbla. Ìyá máa ń dojúkọ kíbla pẹ̀lú nǹkan méjì. Nǹkan àkọ́kọ́ náà ní kíni ìdojúkọ ẹ̀ báyìí pẹ̀lú kíbla. Ẹlẹ́kejì ọkàn rẹ̀ tọkàn gbọdọ̀ yìí láàrin méjì. Tó bá yẹ wàhálà ti wà. Tó bá dojúkọ bí tí ìṣètúlà lórí ìrò ò ní ìrò ẹ̀yà àkọ́kọ́. Ẹlẹ́kejì tọ́kẹ̀ ò bá sára àwọn náà ọlọ́run sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ètò ìran ọlọ́run àdúrà Muhammad ọ sọ nínú ọ̀rọ̀ ẹ̀. Ọlọ́run ní tẹ bá ń bẹ ní eré ìrù tọ́ka yé bẹ láàrin ìyọ́ ọ̀pọ̀ ọlọ́run níbi náà wà pọ̀ ní. Ọlọ́run ní tẹ́lá ti yí ọ̀kan padà ní ẹ̀sìn ọ̀nà ìgbà ìbílẹ̀ tó bẹ̀rẹ̀ pẹ̀lú ìrìn tí ẹ̀nà ọ̀rọ̀. Yorùbá ṣe kí ìdíjì aláàbíkọ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀rù pípa tó bọ́ síwájú òṣìṣẹ́ wà ní ọwá kan káṣẹ ọwá àpapọ̀ wàhálà wà ní ẹgbẹ́ ọmọ ìdí káṣẹ tẹ̀gbẹ́ ọ̀tọ̀ ìfẹ́rọ̀ ọ̀kan ló kọ́ wọn tẹ̀gbẹ́ ọ̀tọ̀ ìfẹ́rọ̀ ní ọ̀rọ̀ ilé báwọn sọ̀rọ̀ máa wà àpapọ̀ náà báwọn sọ̀rọ̀ sọkúsọ láti ọkọ̀ ìkéde ránṣẹ́ ọ̀lá àpapọ̀ lórí ìmọ̀ àkọ́kọ́ nípo làwọn bí ọwọ́ dé báwọn bí yẹ kówó náà kó wà káṣẹ ọ̀lá àpapọ̀ báyìí kan gbogbo rẹ̀ àbóṣe báyìí kan gbogbo rẹ̀ àbókò wọ́n sẹ́yìn báyìí kan gbogbo rẹ̀
Nanti kalau ayat kurasi pa. Wah, biasa kalau mana itu, dia. Pada baik jauh, boleh apa mana itu kau apa sahaja. Innamal a'malu bias. Wisho boleh anian, boleh anian itu kalau berbuat. Pada orang yang asal mana itu, sahaja. Apa yang asal mana itu, sahaja itu masih. Pada yang untuk apa yang ultima, dia koma bem. Kita mahu bawa dia di kolom kue. Ayo bos ke kasih bayi. Pada bayi bayi. Abi kau cibai, kita bayi di sini. Pada dia awak bayi kolom apa? Mulut buku siapa? Itu tu kolom apa? Ini buku kau kasih pada, mulut kau apa lain? Kalau buku buku kalau buku kaya buku kau kolom apa? Kita berada dalam Muhammad Sallallahu Alaihi Wasallam. Kita masuk di buku. Lalu itu kita masuk. Komando kamu si poni itu mana? Bebas masih. Jangan walau ubah kamu dari itu tidak pusing. Tasal berada di kiri itu tidak apa. Pada saat kamu ini kamu bangun itu. Tuhan pasti kondoati yang dia poni mawasi itu apa? Waktu ini baru masih mungkin balik sunnah jalan Muhammad. Dulu masih kilo sih, yang tu ni sih ni untuk prepare untuk kerja. Ini cara apa mahu soal. Jadi apa pun isyat semua syiru bina siapa dia bagi buat isyat itu tak sekarang. Nak boleh. Kemudian kita punya buat boleh kita buat buat kafulai itu dah tak jauh. Pun apa mana? Jangan balik jual kota buku orang syiru. Kalau ayat itu pun orang kota. Jangan dulu, tapi pulai semua kalau menjadi pulai itu. Jadi kalau Allah fikoma, kita akan kasih yang kau ia pulai kami. Jadi orang ini dua masuk. Ini untuk yang kau malai jadi dia kau. Tamu ini dah penuh bebe lalu. Awujud kita tiba-tiba kau menyubah diwa. Itu dia kau main dia, kau main kau lupa. Iṣẹ́ kó ṣe láyé láwùjọ yìí o. Tó bá wọlé Français, tó bá jáde Français, gbogbo ẹ̀ láyé Français. Kápọ̀ Français ó dáa náà. Nítorí kí ni láwùjọ láti gbogbo aláwùsọ láwùjọ ni. Ṣùgbọ́n ètò gédé ìpìlẹ̀ ìbílẹ̀. Ọlọ́run àṣàtàmì ọ̀rọ̀ sùn ní ìlànà ìsàlẹ̀ kàwé yìí. Ọlọ́run kò sí láyé gbogbo iṣẹ́ tára rẹ̀ ṣe láyé sí àwọn ìjọ rẹ̀ láyé. Àwọn sí àwọn ìjọ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ní àdéhìí tí wọ́n sọ láti lọ sọ. Báwo ni wọ́n ti gbọ́ Yorùbá tó jẹ́ Yorùbá? Báwo ni wọ́n ti pé gùnbà tó jẹ́ gùn? Kí wọ́n jẹ́ gùn kí ṣàbùkù lókè ìgbà tó bá jẹ́ Mùsùlùmí. Àwọn ìkùn ní ìfẹ́ déclaré pé kùn ní èdè tí wọ́n sọ ìkùn yẹn ikú sọ̀rọ̀ àbí ẹni sọ fásí nílùú sọ ìkùn. Ó sáà ní iṣẹ́ tó jẹ́ fáwọn ìjọ ẹ̀ tí wọ́n dé Yorùbá lọ sí i. Sèkùn kìí ṣàkùn, dẹ̀bí ni ẹ sọ dẹ̀bí ẹ̀. Ẹni àwọn Yorùbá láyé yàkúyà kékeré yìí. Ọmọ wa sọ èdè fọ́mọ èdè tó jẹ́ dèbí rẹ̀ pé báyìí ni kò ní mọ tó ń sọ. Kọ́dà wọn ní Yorùbá lé ní pé àìkú èdè ẹ̀sẹ̀ yóò jẹ́ kó máa pé ohun tí ìṣe kìbìrì ní kìbìrì láyé. Bàtí ó gbọ́ nǹkan sọ, wọ́n á ní gbọ́dọ̀ nǹkan sọ ẹ̀ gbọ́dọ̀ kìbìrì. Kò gbọ́ pìlẹ̀ yìí. Àkóbá wa náà gan lórí kí a máa kó lè yìí rárá. Ọgbọ́n kọ́ ọmọ ẹni dè. Ọmọ ẹ bá mọ ìdí ẹ bí ẹ bá fún gbèsè ayé ẹsẹ̀ ìfọ̀nsẹ́ ọ̀fẹ́ kọ́ àti tẹ̀ àbí ọ̀fẹ́ kọ́ láyé ní ọ̀rọ̀ òun fún Kristu gbé ìgbà báyìí láyé lọ́wọ́ pẹ̀lú èdè báyìí kan pẹ̀lú èdè àbílẹ̀ báyìí pẹ̀lú ìfọ̀nsẹ́. Wọ́n tó bá ọ̀fẹ́ lọ́wọ́ pẹ̀lú gbèsè ayé ọ̀fẹ́ lọ́wọ́ pẹ̀lú gbèsè ayé àwọn ará alẹ́ yìí sì gbìyànjú tó kọ́ ọ̀fẹ́ nínú òpó báwọn lè ṣiṣẹ́ fún ọba. Ọwọ́ ẹ̀yìn yọ kàn láyé pẹ̀ ọmọkùnrin kan èkúnni pàtó jí ní ìdílé ìgbésí ayé ẹ̀kọ́ gbọ́dọ̀ àwọn bí ẹ̀kọ́ kò pẹ́ ẹ̀rọ ìwé gbé jáde lọ́dẹ ìlú ìwé ìwọ́lọ̀ káàbọ̀. Pàtó dé ìyá ọ̀nà fọ́fọ́ sí kò gbọ́kàn wá dé sọ́dọ̀ yẹ. Ìyá ẹni sọ ìdí ẹ̀ fún òun sọ fọ́ sí kí ẹ̀ lè fi sí.
ọwá dé pé ìyá di àdìtì ọmọ di àdìtì ọmọ sọ fọ́nsé ìyá ń sọ èdè ọmọ sọ fọ́nsé àwọn méjì ọ̀bẹ̀ sí sunkún kí ló dé àdáwọ̀ dé ọmọ ní mo ti gbé nǹkan tó wọlé báyìí báwo ló fẹ́ ṣàlàyé kankan fún yàrá ìgbà ọwọ́ òkèlè oṣù mẹ́fà àpapọ̀ wọ́n ní wọn tó ṣe ìlú lọ nínú ọwọ́ pé ní gbogbogbò ìbára ọkọ̀ wá padà ní àbúrò tó wà lórí kíkọ̀ ìlú lè ṣí pẹ̀lú ìsàyẹ̀ àwọn náà gbọ́ Yorùbá wa aláti ìlú káwọn ọmọ akẹ́kọ̀ọ́ Yorùbá wa tó wọ́n sì jẹ́ Yorùbá tàbí máa ṣe tìmílẹ̀ kó tẹ́ta lọ kó lórí sí tó lè tó sọ tìmí máa ṣe èmi yà gbọ́dọ̀ yà sí ọ̀nà tára bí i àbí ọ̀nà أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين. ولو لا أجل طلبوا بعد شيء أجل كلام محمد صلى الله عليه وسلم بشرف طلبوا وكان محمد وعلى آله وصحبه أجمعين. Gbogbo àwọn ẹ̀kọ́ tó tẹ̀lé sára ní ọlọ́rọ̀ kí ní ìtàkùn sọ lára ìdá ìṣẹ́gbọ́ra wa a sọ pé lè kan sí ọ̀dá ọ̀sán àmọ́ kọ́kọ́ pé ìdí rẹ̀ tó dídí ẹ̀sì jẹ́ kó mọ lé tó bá jọ máa jàjẹ́ kó mọ jàṣẹ́jẹ́ wájọ́ máa jùpá kí wọ́n máa ṣùpá rẹ̀ kó mọ́ ṣùkú wọn jùkú níyé náà fi ìdórí òfin pẹ̀lú ẹ̀ ọdíwà ọmọ tukú lè ní tukú àtúpa májára náà ní ìsáàkù mọ̀ ní ọba sọpọ̀ ọmọ dábájá pé lórí ọ̀rọ̀ ọ̀jàjẹ́ ní torí kí ní jẹ́ nítorí náà ọ̀rọ̀ alẹ́ ní yàtọ̀ sí ní ìpàdé rẹ̀ padà ẹ̀lú bí ó ṣe lè pé bí àti ìwọ̀n láwọn pàdé ìwọ̀n tí ló dúró kalau orang pakai atau kerja ada soal mau kalau kau kuat dah itu maka orang yang satu itu kalau betul orang cukup orang beli di pulau gaya di pulau ini cuci dia kau mau beli kau ni tanya tu kau mau si dia kau mau ya tu dia kau mensafu dia mah Berarti yang kali yang mami apa mami, pergi, tetapi banyak. Kalau ni ada muhyi wal mit, bila tinggi yang di sini banyak. Kalau ni banyak, beli yang kan nawai dari usia. Kalau kami kufir kuku itu, awak kamu tak kau mana kau, mesti. Mau kamu apa ni tak? Dia kau kemana? Nínú ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ọmọdé tó tó bá kó láyé káwọn ní ẹ̀ka lè tàbí sọ ẹbí ẹ̀kọ́ káwọn rí ìrìnà rẹ̀ nígbà pẹ́ ní ìtàbáyé ìfò ẹ̀gbọ́dà ọmọdé ẹ̀kọ́. Ẹ̀kọ́ tó tẹ̀lé òun náà ní pé ọmọ láti kéwú tó tọ́ ọmọ láti ka ìwé ní pàápàá ìwé kíkà. Kí ló fà ní kí ọmọ náà kó lè gba àfikún nínú ìjọ àwọn aláìmọ̀ kí kò sáwọn sọ̀rọ̀ kì í ṣe kí wà ní lọ́nà kì í ṣe wọ́n ní síláàmù kọ́ máa jẹ́ kìí sí ṣe gbogbo àwọn ọ̀pọ̀ tí ọmọ jẹ́ tọ̀tẹ́ ní mẹ̀lẹ́sí ní ṣe gbogbo ìwọ̀kọ́ ìlú ìlàkà pé mọ́ra pẹ̀lú ìlọ́wọ́ ẹjá ìrẹ̀lọ́wọ́ nǹkan tí jẹ́ lẹ́yìn di ó jẹ́ lọ́yà agbẹjọ́rò wọ́n ṣe kúrò àkọ́wò wọ́n ṣe wá sí kọ́wò ọmọ láti kẹka kí ó gidi tó sì kàwé sán tó sì ṣàwọn èdè kanjọ lédè tí ó ṣe láǹfààní nígbà tó bá dé òwe èkó ní wà yìí nítorí pé tí a bá débi gíga tọ́sẹ́ àti ṣe dáhùn àfáàní tó wà lábẹ́ yìí wọ́n ṣe kéde ọ̀rọ̀ ọmọ kí ó sàn ọjọ́ tọ̀tẹ̀ ẹni tó wà lábẹ́ ọ̀fẹ́ ṣiṣẹ́ fún ó lè láti sọ̀rọ̀ lọ́wọ́ yóò rọ̀ pé kéde pọ́fẹ́sọ̀ lọ́wọ́
àwọn òṣèlú yìí àánú lọ fẹ́ ṣe kú yóò pọ̀ ọlọ́run tó ń lè tara kó ṣe ṣe fúnṣẹ́ kó ní ashhadu an la ilaha kìí ìlú wà fún àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀dá kò jẹ́ kí a padà sílé adúlọ́ ìnáwó bá wà fọmọ sí bí ẹ̀kọ́ tí mo sọ yìí kọ́ bá lọ sí ọ̀rọ̀ náà ẹ̀yìn bá ẹ sọ̀rọ̀ ẹni tí a bá ta àwọn tọ̀lé tó bá dédì bá gbé ọ̀fà nínú igbó tó yìí fún ẹranko tó fẹ́ pa nítorí yìí sí ọ láti wo kéde kan tó pa ń bẹ̀ wọlé ọ̀rọ̀ kiri kan kó ojú lásán nítorí pé tí o bá tọ́ o ṣe ìgbìyànjú pé kí ló bọ́lẹ̀ ohun tó bọ́lẹ̀ yẹn tó bá gbé lọ dé yóò pé bẹ́ẹ̀ ṣe yóò fi kòkòrò tó já sí pé tó bá rán wọn lọ sí ilé ẹ̀kọ́ kí òun rán wọn lọ sí ilé ẹ̀kọ́ ti ìwé ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì láti kọ́ wọn tó bá ń tọ́ lókùnrin rẹ̀ lóṣìṣà wọ́n ní nà fìyà yìí máa fẹ́ wọn yẹn bí ẹgbẹ́ ìwé ìrọ̀ wọ́n yẹn tó sọ́mọ́ méjì léwé lásìkò tí kò nílò kó sì máa pẹ̀sẹ̀ ní ọkọ̀ kan báwọn ti kọ́ kó máa gbé ìwà sí ọmọ náà ní gbogbo ìgbà pàápàá jùlọ ẹ̀kọ́ òun nípa wọn léwé náà ní gbogbo ìgbà òbí wọn ni ẹ ọ̀tọ̀ wọn sì ni ẹ ọ̀pọ̀lọpọ̀ wa kọ́ òbí wọn ni wọn àti ìṣe ọ̀tọ̀ wọn pẹ̀lú máa kó lówó wọn bá ti á fáwọn ẹ̀kọ́ kú kalẹ̀ ní ìwé láwọn ìta orí ìkọ́ tó bá dàgbà náà àkó ìwà ká wọn ọlọ́pàá sì ti wà bẹ́ẹ̀. ìjà sí ọmọ náà ti kàwé dáadáa kó ká tó dáadáa tó wá di pé ọmọ náà kàwé àbí ká tó náà sẹ́ òun láti tún àníyàn yìí ṣe. wọ́n mọ nínú ẹ̀mí kó ọmọ náà ti ń kàwé àbí ká tó náà sẹ́ kó lè bá a fi rí ipò tó ga kó lè bá a fi rí àwọn ìlànà wọn bá wọn bá wọn lẹ́yìn tó dáadáa kó lè bá a fi dé ipò tó ga wọn là ń rìn kó lè bá a fi tún àwòrán ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ ní àdàbọ̀ àbámọ́ sọ̀rọ̀ ó jẹ́ àkọ́kọ́ ìpínlẹ̀ nígbà bẹ́ẹ̀ lọ́dọ̀ sí ẹjọ́ àmọ́ ọmọ náà lọ lẹ́jọ́ kó lè bá a ṣe kó tó bá fáwọn èèyàn dá kó lè bá a fi tòkòrò àlọ́wọ́ dá wọ́n dà ní ẹ̀ ó lè wá ní tòkòrò àlọ́wọ́ ó lè wá ní ìkànnì òkúrò ṣùgbọ́n ní ẹ̀nà ní ìpínlẹ̀ bó ṣe kí kó dáa ọmọ náà lọ iṣẹ́ tààyẹ̀ nínú ìgbà fi là wọ́n ní ẹ̀nà ṣe ó lè gba fi rán aṣọ fáwọn èèyàn fi máa wo òwò àwọn èèyàn wálẹ̀ ó wà lọ́wọ́ balẹ̀ ẹ̀ lórí ìgbà tó bá dá ní ẹ̀sẹ̀ tó náà bá lọ́wọ́ ọmọ rẹ̀ tó ń kọ́ lára lọ ìta lọ rẹ̀ tó bá rí ọmọ bá pa báàkì ṣe kẹ̀kẹ́ ní kwáàdì dáadáa tó bá pa báàkì ṣe ìjọba ìta fún ṣe rẹ̀ sí kí ni tó yẹ kí òbí kọ̀ọ̀kan kó ní láàríyàn nípa ṣúwà tó fẹ́ ṣe bọ́bẹ̀. èyàn máa ń wà àwùjọ ẹ̀ nípa àwùjọ tí mo wà yìí kí ni nǹkan tá níbi ìbísà káàkiri tọ́mọ láti ṣe. yàpò ìwé a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa tó máa fẹ́ lọ sí ọ̀dọ̀ àwọn jìnnìkò náà àwọn dá àwọn ọkùnrin wọ́n lè jẹ́ kékeré. àyíwá ẹwà pín ní ìkàlẹ̀ ìrìkò náà sì ní kò lè ṣe láì tọ́ wá rẹ̀ kàtọ́ ní ọ̀dọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí bá mẹ́rọ tí mùsùlùmí wà gráàmù tó yọkùnrin ẹ̀rọ ajẹ́ tí ṣe mùsùlùmí wà trẹ́ gráàmù ó tún lágbára sí ìwọ̀n ní sí wá bí mo obìnrin pé òun fẹ́ fi ọmọ yìí ṣe ìjọsìn fún ọlọ́run wa ọmọ yìí tó bàbá lágbára ọlọ́run yìí kò lọ́gbìn lóòdì tó ṣe pọ̀lú àníyàn pé àwọn obìnrin tó jẹ́ òṣèlú ká tẹ́kọ́ lọ́gbìn ká sọ́dọ̀ ẹ̀yẹ ó mọ̀ balada olóògùn bá dáadáa ẹ̀dá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe àwọn àdìsẹ́ ìsìlámù sí àdìsẹ́ ṣètò ṣètò dáadáa àwọn ará àdí wájú àwọn ará balada àdìsẹ́ ìnà ìwọ̀sára ìjọba ìsìlámù àwọn àìnà àrùn ìlà وكلنا وليا ونصيرا انك على ذلك قدير رب البيوت ورب شاء الله سؤال اللهم انه هو يسوع àwọn náà máa ń bá ti mú lọ a máa ń pè láti gbogbo táǹkó yìí lọ́nà tí ó wúlò lẹ́kọ̀ọ́ kan àwọn ẹ̀dá ti ṣiṣẹ́ ọlọ́pàá àtúnṣe ọlọ́pàá ṣàtúnyẹ ìmọ̀ gbogbo àwọn yàrá pátá wọn ṣiṣẹ́ ìjọba láyé ọlọ́pàá ń bẹ gbogbo ọlọ́pàá dákùn má jẹ́ ìkọ̀sẹ̀ fún kan ọlọ́pàá má yẹ wọ́n kó
wọ́n yẹ ìwà lẹ́sẹ̀ ọ̀pọ̀ ọmọ ṣe ọlọ́run jẹ́ kí wọ́n sọ lóko lórí Yorùbá wọ́n jẹ́ káwọn lóko púpọ̀ sọ́dọ̀ wa ewu tí kìí ṣe ẹ̀sìn ọlọ́run jẹ́ pé ẹ̀sìn èyí tó jẹ́ sí ní kan fi hàn ọ́ lọ́la àwọn ọ̀rọ̀ wọ́tà ìlà òṣìṣẹ́ pátákó tó délẹ̀ ọlọ́run ìlú tí yìí wọ́n yìí tẹ́wọ́ ọlọ́run ìlú tí yìí gbogbo àwọn táàsì lọ́jọ́ mùsùlùmí ọlọ́run kọ́ àwọn ṣe àyè lápò ìṣàkóso àtàrà وصلى الله وسلم بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر